وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون. هو الذي خلقكم من طين ثم قضى أجلا وعجل مسمى عنده ثم أنتم تمترون. وهو الله في السماوات وفي الأرض يعلم سركم وجهركم ويعلم ما تكسبون. صدق الله مولانا العظيم. الله أكبر. ó sì wá dá ìgbà tá wà nínú àwọn ọgbọ́lọ̀ tóbi. Allahu Akbar. ó ní èsì ìsàlámì sì tábà pàǹgbé tàtà wà ní ẹni Allahu Akbar. Allahu Akbar kabira. ọlọ́mọ adúgbò àfa àti akẹ́ Al-Qur'an. Àmín. nísìn báyìí a máa lọ síbi ètò tó kàn. ilé kéwú la wà. Bẹ́ẹ̀ni. gbogbo òjòkó tá a sì jòkó lẹ̀ yìí kéwú ló pilẹ̀. Ètò ilé tó là ń ṣe. a wá ṣe ẹ̀lọ́kọ́ù Sheikh Yusuf. àwọn jama'a tí wọ́n máa ṣe ẹ̀lọ́kọ́ù qasaid. Yusuf ọlọ́mọdá aina huwa. Àwọn tí ó fi kọ̀nsídà dáwọ́ lára yánu. Yusuf Ọlọ́mọdá. bàbá ti rí ẹni tó tẹ̀lé. Muhammadu Jami Khalid. Muhammadu Jami Khalid aina huwa. Kuna mumura. Sulaiman Arikewuyo láti lè kéwú bàbá wa tàwà ń tàwà yìí náà ni wọ́n ní gbogbo wọn bàbá oníkun kéwú abájọ tí ò jẹ́ káwọn tí ọkọ̀rin ọjáde àṣẹ́ǹbẹ́ tòsí ni sọ ibu kitabi manba il-fawaid ahsanallahu ilaykum. àwọn kí bàbá wa ìjókòó yìí kún ọ̀pọ̀. à ń kí bàbá ìmáàmù wa ní Adábàtà wọ́n ní wọ́n bẹ láàrin wọ́n bí bàbá ṣe gbogbo nǹkan tá a bá dákọ yín àjò alájẹ́ àgbànú bàbá ò ní fojú bàbá ò ní ẹ̀yin náà ní máàmù èmi ọ̀jẹ̀ máàmù o èmi ò tò lẹ́yìn yín ni. tó bá rí bẹ́ẹ̀ akí bàbá wa the honourable grand kadi al-Fadil al-Sheikh al-Qadi Abdul Latif Muhammadun Kamaluddin Adamallahu hayatahu bun Habibullah Habibullah wa'a bun Musa al-Adaby Adamallahu dawlatahu. Bàbá grand kadi ni wọ́n wọlé hùn. Bẹ́ẹ̀ ni wọ́n kí bàbá wa Balógun tí wọ́n wá rẹ̀ sí bàbá wa ọba lọ́rin. lábẹ́ bẹ́ẹ̀ láàrin ìṣẹ́jú méjì Sheikh wa ajírò ní kọ̀mọ́ndà ẹ̀ máa bọ̀ mo fà náà ibẹ̀ ẹ̀rí gbádùn àbẹ̀rẹ̀ ìṣẹ́jú kan Kùránì ìṣẹ́jú kan ẹ̀yẹn lò ìṣẹ́jú méjì gẹ́gẹ́ bí ètò. Alambikun ya sadati wasalam alalikamali walimakomi laali. Gbogbo àwọn àfá tí wọ́n bẹ̀ níkàlẹ̀. Alambikun ya sadati wasalam
alali kamali walima komi la ali bàbá wa àgbà balógun wọn bẹ níkàlẹ̀ pariwo ṣéwù kí ló dé káṣẹ pé lẹ́nu bàbá wa bàbá balógun bàbá káṣẹ pé lẹ́nu bàbá wa bàbá balógun bàbá rẹ̀ bàbá tí ò sí níbi ọ̀tẹ̀ tó kórìíra màgòmágó káṣẹ pẹ́ lẹ́nu bàbá wa bàbá balógun bàbá mo fi tọ́lọ́lá wa ọba wa ìlú Ìlọrin mo fi kí bàbá wa ẹ pariwo ṣéwù orí ọ̀dọ̀ bàbá wa Maulana Ashaykhuna Kamaliyyah Al-Adabi kọ́láhùn bá wa kẹ́ bàbá kò tẹ̀ wọ́n sáfẹ́fẹ́ rẹ̀ àwọn àfá àwọn òjíṣẹ́ Ọlọ́run rẹ̀ bàbá fọ́lọ́hun sọ Ọlọ́run ló rán yín gbogbo ẹ̀yin àfá kọ́lọ́hun dákun jọ jẹ́jẹ́ lájẹ́ pẹ́ o nítorí pé òkú ayé délé yín o ẹ wò wàláì wọ́n dọ́mọ tó yanjú òkú ayédélé Maulana Shehu Kamaliyyah Al-Adabi bàbá wa wọ́n dọ́mọ tó yanjú nítorí pé wọ́n fi mí mọ̀ wọ́n ẹ wò wàláì sọ wá dògo táyé ń fẹ́ nítorí pé Shehu Kamaliyyah Al-Adabi wọ́n ṣe wáàsí fààyè kí a lè rí ẹ wò ìyọ́nú Ọlọ́run gbà á ká lè oríire ṣe nítorí pé àsàlátù wọn máa pọ̀ Shehu Kamaliyyah Al-Adabi tọ́lọ́hun náà ń ṣe ṣá wàláì ànábì Muhammad ó náà ń pè èrè kọ́ sẹ́wọ́rì bá ṣe pọ̀ tó Shehu Kamaliyyah Al-Adabi ó ìyẹn nínú ọlá ẹ wo ìtẹríba wọn máa pọ̀ náà ṣe ń ọpẹ́ dá gbogbo Al-Adabi bó ti wá léwu èèwọ̀ ta lórí yín Ọlọ́run ò ní jẹ́ ó ṣẹ àmín àmín ìṣẹ́jú kan péré náà fún wa Ọlọ́run ṣèkẹ́ṣèkẹ́ rẹ fún Shehu Kamaliyyah Al-Adabi dákun má gbàgbé bàbá oníwàásí àgbáyé ṣèkẹ́ṣèkẹ́ rẹ fún Shehu Kamaliyyah Al-Adabi dákun má gbàgbé bàbá wa oníwàásí àgbáyé wọ́n sì sẹ́ ìkẹ́kọ̀ọ́ wàláì kan tó kú mélòó la fẹ́ kà nínú iṣẹ́ wọn Shehu Kamaliyyah Al-Adabi kọ́lọ́hún bá wa kẹ́ bàbá wa Shehu Kamaliyyah Al-Adabi ẹ̀dá bàbá ṣe kúlú Allahu mẹ́ta fún bàbá bismillahir rahmanir rahim kúlú Allahu ahad Allahu samad lam yalid walam yulad walam yakul lahu kufuwan ahad bismillahir rahmanir rahim kúlú Allahu ahad Allahu samad lam yalid walam yulad walam yakul lahu kufuwan ahad bismillahir rahmanir rahim kúlú Allahu ahad Allahu samad walam yakul lahu ahad. Ọlọ́run ọ̀sán àlékún àgbáríkà fáfá wa ẹ má bínú ètò ní àdúgbẹ́ ẹ̀dàkùn ẹbá ṣe ní àti ní àkàbẹ̀yìn tó ṣe kúrò àlọ́ mẹ́ta fáfá wa bismillahir rahmanir rahim ètò táà fò lẹ́ẹ̀kan òun náà ni ilqa'ul qasaid Malam Jami' Khalid amóyán kan yálà bí sọ́rà máa sáyéré ní máa sáyéré o sì wà ní yúnífọ́ọ̀mù máa sáyéré ọya bismillah àwọn àfáà ní olùsẹ́jú kan yìí ma bọ̀ ká báyìí أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مع أن هذه الجلسة خاصة بكثير من أصحاب الفضيلة لذا فأحيي جميع الحاضرين أحيي حضرة الجميع بتحية مباركة بتلك التحية السنية السنية أقول بتقدير بتواضع تفاديا من الإطالة المملة
أقول السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. القصيدة. لله قوم أحاطوا بالمجادة إن أتوا محلا تراهم أحرزوا الشرفا إن أسبقوا نحو مجد تلقهم سبقوا شم العرانين ليس القول مخترفا وإن تروهم فأعتوا القوس باريها وإن تروهم فأعتوا القوس باريها لهم بدائع أوصاف كما عرفا القاضوي الذي ذابت نضارته حتى استحق وسام السبق والهدف في الدين حقا وحتى نلت مرتبة شيخ الطلاب زعيم القوم معترفا يا أنت يا شيخ سعد الدين متسعا تثني عليك قوافي الشعر منصرفا لما تناهت إلى سمعي نتائجكم بلغتنا الأم لما تناهت إلى سمعي نتائجكم nígbàtí ó dé etí mi pẹ̀lú àwọn àròyìn tí wọ́n rò fún bàbá wa tí a torí wọn jókòó ní òní ní àwọn àròyìn tó jẹ́ sí pé tafuqul wasfa faqultu sihrun halalun khayruhum khalafa ntí mo sọ náà ni pé sihrun halal tí nǹkan bá jọ àwọn lárúbáwá léèmà tí mo wá rí nǹkan kan tí wọ́n fi wé nǹkan yẹn mọ́ lárúbáwá wà ní sihrun halal فلما تناهت إلى سمعي نتائجكم فقلت سحر حلال خيرهم خلف وهذا السلام عليكم ورحمة الله وبركاته. أما يوسيني وعليكم السلام ورحمة الله وبركاته. بابا الشيخ انجينير قولا إبراهيم ẹ̀rí mo fi ṣéèkù kún gẹ́gẹ́ bí pa àfáà ni wọ́n ọmọ kí wà lájí àgbà ni wọ́n bí máa nà kẹlìmà inshallah akramakumullah gẹ́gẹ́ bí n tẹ́ bá mi sàdéhùn ọlọ́run jẹ́ múṣẹ́ lánàá fẹ́ bùn mi 1 million yẹn lọ wá yanu sí sọ́pọ̀ jù ní tó bá rí bẹ́ẹ̀ akí bàbá wa àwọn èèyàn pọ̀ jòkúlẹ̀ yìí bàbá chairman lẹ́nu west Ìlọrin tó jẹ́ ti Ansarul Islam pẹ̀lú ògo ọlọ́run ẹ̀tún máa ga sí ẹ jẹ́ president Nàìjíríà ẹ sàmí fún wọn bàbá ló mọ́ta àti mẹ́jọ kólẹ̀ bàbá wa Al-Mujahid bàbá fẹ́rù malé bàbá oníkun kéwú ẹ̀dá kùmíjò bàbá wa Sheikh Ishaq ọmọlẹ́yìn afa Lukman bàbá Lukman Al-Katibi bàbá Zaruji Sheikh wa Al-Imam president wa nísìn wọ́n ti mẹ́jọ kólẹ̀ afa Abdullah ẹ̀dìdẹ́lẹ̀ báwọn lẹ́ẹ̀kan náà káàyọ́ gbọ́lọ̀ tó bí fún yín Sheikh Abdullah ẹ̀dìdẹ́lẹ̀ káàyọ́ gbọ́lọ̀ tó bí fún yín president Khadiji Zumratu ọlọ́run jẹ́ máa bẹ dáadáa ẹ̀jú wọ́n báyìí sáwọn jàmá kó lè máa gbénu yín dùn ẹjọ́ kólẹ̀ mo ti kí wọn nísìn bàbá wa chairman ANSARU Islam ti lọ àwọn ọmọ níwọ̀n jẹ́ president hùn bàbá Senator Saliu Mustapha táàfà wa ọmọ àlùbáríkà aláníyàn dáadáa tí wọ́n rẹpìsẹ́ntì wọn ọlọ́mọsá àjárí wọn pé àwọn àkáǹtù mẹ́ta fẹ́ kí mi bísmìlá. ẹ̀dàkùn àwọn èèyàn pàtàkì ẹni bí ẹni tí wọ́n wá yẹ òde bí sí ẹ̀dàkùn ẹ̀ mọ̀ fún wa ní àǹfààní ìṣẹ́jú fọ̀. kò sí aburú mbẹ kò sí aburú mbẹ. àti ẹ̀ bàbá àti ń dá wọn dúró àmọ́ wá bí kí wọn kó dákun kan mọ́ bí ẹ̀dàkùn á tuntun bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan sí bá a ṣe wí lẹ́ẹ̀jọ́ náà àkọ́kọ́ ẹni dákọ̀ọ́ kí bàbá wa ọba ìlú Ìlọrin ṣe bàbá wa Dr. Ibrahim Sultan lẹ́nu tí bàbá wa Balógun Alánàmú tí wọ́n ṣe aṣojú wọn tí wọ́n ń bẹ lórí ìjòkó ẹ̀dá kan ṣe ṣéèwù kí bàbá wọn máa gbọ́ ṣéèwù ṣéèwù ṣéèwù
والله يعصمك من الناس لا تعب درك ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. lẹ́yìn ìgbà yẹn a represent a fẹ́ fi àfihàn bàbá wa Senator Soliu Mustapha Turaki of Ìlọrin tí Malam Ustaz Abdulkadir ọmọ Albarka Balógun Gàmbàrí tí wọ́n ṣe aṣojú wọn a kí yín pẹ́ káàbọ̀. Bákan náà a fẹ́ kí Engineer Kaleka Wudanhiya of Ìlọrin tí Engineer Kale Yusuf Ayédùn tí wọ́n ṣe aṣojú wọn ẹ káàbọ̀ sórí ìjókòó. Aki Chief Ṣẹ́gun Ọláwòye Chief Akínrógun of Ọ̀fà ẹ káàbọ̀ sórí ìjókòó. Alhaji Abdulgani Sulu Ọlọ́jẹ́ akíyín bákan náà pé káàbọ̀ ẹ kú ìjókòó. Colonel Abdulkarim Adisa àti Malam Yusuf Dagbo tí wọ́n ṣe aṣojú Ìlọrin IDPU National Branch l'Abuja ẹ káàbọ̀, you are welcome. Bákan náà ẹni tí a torí ẹ̀ jókòó pátápátá tí gbogbo wa torí ẹ̀ jókòó ní àyín bàbá wa Khalifatul Adabiyyin Sheikh Abdulkadir Muhammad Kamaluddin Al-Adabi tí wọ́n ṣe aṣojú tí bàbá wa Honourable Grand Kadi the Honourable Justice Abdul-Lateef Kamaluddin the Grand Kadi of Kwara State tí wọ́n ṣe aṣojú wọn akínyìn pẹ́ káàbọ̀. Ẹ dákun àwọn afẹ́ pé wọ́n pé kí wọ́n mọ̀ bọ̀ wá sí ààyè àwọn bàbá a kò ṣe kankan ẹ dákun ẹ mọ̀ bọ̀ wá sir. Yes my lord sir. lábẹ́bẹ́ láti bàbá wa Sẹ́ríkì Malamẹ́ tọ̀sán ti dé ní tọ̀. Bákan náà à ń kí àwọn bàbá wa Sẹ́ríkì Malamẹ́ of Ìlọrin káàbọ̀ ẹ dákun tó ọlọ́ ẹ bá kí wọn ala wa sahlan wa marhaban ẹ káàbọ̀. Oya àwọn èèyàn wọn dà tí wọ́n dà tí wọ́n ọmọlẹ́yìn. wàhánà akí bàbá wa al-Imam Aliagan bàbá Sẹ́ríkì Malamẹ́ شيخ العلماء شيخ عبد الواسع قم معي يعني شيخ العلماء بالسمع شيخ العلماء لإمارة إلوري wọ́n wọlé pẹ̀lú bàbá wa Sẹ́ríkì Malamẹ́ bàbá wa the national missioner of Ansarul Islam worldwide ọlọ́run jẹ́ ní kẹ́ wọ́n kí bàbá Balógun alánàmú tí wọ́n sojú bàbá ọba Ìlọrin bàbá àdìkìrìláì àzàbúrì àkíyèsí jòkó subhanallah walhamdulillah akí bàbá wa àgbà bàbá wa Aliagan bàbá wa al-Imam ọlọ́run kó dákun tọ́ sẹ́yìn kú dòní ọgọ́rùn-ún ọdún mẹ́ta àtúnṣe ọlọ́mọ́sàbá sẹ́yìn kú ẹ̀ sámírà bọ́bá ti wọ́n kálùkù kọ́ tọrọ bàbá ti láwọn ọmọ bẹ̀ àánú ọmọ bẹnu wọ́n yìí tí ìlò làjínú tà nẹ́bì ní wúlò bàbá ọlọ́run jẹ́ máa bẹ pẹ̀lú àlàáfíà àtúnjọ ṣe 200 years ni pẹ̀lú àlàáfíà wa ma dhalika ala Allahi bi aziz. Gbogbo àwọn ìyá wa ní Ansarul Islam yanyan orí ìyá mi Alhaja wa Maryam ẹlẹ́ja ìyá lẹ́ẹ̀kan náà ọlọ́wọ́n jẹ máa bẹ dáadáa ìyàlú mọ́ta wọ́n pọ̀ mẹ́ bàbá gbà mo ti gbé ọ̀kan ẹ̀dàkùn àwọn tí ń gbọ́ alẹ́ rédíò náà nù bàbá adásẹ́lẹ̀ mi sànà àwọn dà wọ́n ti ayé wọn ní bí wọ́n ti ń lọ lè fi hàn sáàyè wọn bàbá wa Alhaji Tajuddin ọ̀lẹ́sìn ìtọ́fà díẹ̀ tó fi jẹ́ sí pé ìjókòó yìí àwọn àfáàwò òde láago 4 àbọ̀tá dákọ ọlọ́run tún ṣèṣe sí rẹ̀ ni bàbá Waliyullahi aláṣẹ bàbá Àdàbíyà ọmọ kí bàbá wà sí àgbáyé òní níwò yí ànáwọ́ ẹ̀sẹ̀ lọ lè bọ́lọ̀ ni bá ti pọ̀ yìí náà kúrò wọ́n ti sin wọ́n báyìí nísìn
Qul huwa Allahu ẹ̀yọ̀ kan kó tún máa lọ bàbá. Bismillahir rahmanir rahim. Qul huwa Allahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad. Ambassador Tajuddin Ọ̀lẹ́sìn wọ́n ti déjò kólẹ̀. Bọ́ bá rí bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká máa lọ síbi àfáà àwọn ọlọ́mọdé máa bọ̀ ká máa lọ síbi welcome address látọ̀rọ̀ bàbá wa Professor S.A. KURANGA ẹbí tí ó ti wáyé nù wọ́n ti ń bọ̀ wá lábẹ́ ẹbẹ́ bàbá Grand Mufti ọlọ́mọdé yálà bí sọ́ra bàbá Mufti gbogbo ìlú Ìlọrin àwọn ni wọ́n ń wọlé bọ̀ wá yìí. Allahu Akbar. Bàbá Mufti gbogbo ìlú Ìlọrin wọ́n wá híhà. Bàbá wa Al-Sheikh صاحب الفضيلة. Bàbá wa Mufti Bàbá wa Mufti ẹni ọlá wọ́n kí bàbá ọba Ìlọrin sí jòkólẹ̀ ẹni ọlá ẹni Ọlọ́run dá sọ àpọ́nlébò ẹni abíyì. Bàbá wa Mufti D àfáwà gbálé ọkọ̀rọ̀ àríyànpẹ́ Ọlọ́run ní dàrú. Bàbá Mufti al-Aam li imarati Ìlọrin wadawahiha. Bàbá gbóókọ tó pọ̀ wọ́n gbóókọ tó pọ̀ àmọ́ kìí sò ní wọ́n gba ókọ tó pọ̀ àmọ́ kìí ṣe òní. Wọ́n ní bàbá Mufti tọ́lọ́hun tànábì. Bàbá wa Mufti tọ́lọ́hun tànábì wa Muhammad. Bàbá wa Mufti al-Aam li imarati Ìlọrin. Bàbá ni wọ́n wọlé òun wọ́n wọlé ilẹ̀ sì rọ̀ ọlọ́mọdá níṣẹ́jú kan. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Sawnan lil waqt alghaytu muqaddimati fi hadhihi alqasida. Alhaji KURANGA fi arba'ati ashiya. Awalan fil khaliqi araka yisami ru'yatin bika qad saba tafanna sari'a lil jamali murattaba. KURANGA lahu wajhun kabadri li ahillati talala nuran lil mahamidi ajlaba. KURANGA jamilu dhati ahsanu qawlukum wa thagirun hawa dhikran min ash-shahdi a'dhaba. KURANGA tahuru li khalqi nash'an wa mawlida jalilun ajibun fil quhulati was-siba. KURANGA shahiyyu li khalqi bal dhu bashashatin wa lasta ghalidhal qalbi fadhan mukarishiba. وجودكم مثل البحار تفجر يشد ويروي كل شرق ومغربا تواسي اليتامى والمساكين كلهم ومن حل مغناكم له العيش أقصبا علوت على كل الأهمة قدوة يعوم الورى في البحر ساعدك مشربا. الإمام في العلم والدين إمام حباء الله خير إباته علوما ومالا بالتقات تشوبا. سبحان ربك رب العزة. Gbogbo àwọn bàbá wa látàgbàjì bàbá ti rí wọn láwà ní ohun tí a lè fi kí wọn tó dájú ní kálá kí bàbá lágbàjì ẹ̀jàmọ́ ẹ̀ ní Allahu Akbar. Ibi ètò tó kù tá ń lọ báyìí òun náà ni ká máa lọ síbi ọ̀rọ̀ Ọlọ́run. Lẹ́yìn ọ̀rọ̀ Ọlọ́run ìtọ́bá kan a máa gbọ́ àwọn bàbá wa ti ń sọ̀kalẹ̀ bọ̀ láàrin kí wọ́n ń bọ̀ wáhùn náà Ọlọ́run jẹ́ máa bẹ̀rẹ̀ ara Sheikh Ismail ẹ dákun gbogbo ẹ̀yin tí Ọlọ́run ò ní ká dákọ̀ yín wallahi làásìmù kìí ṣe gbéraga o ẹ dákun wallahi o kò débí ni gbogbo àdúgbò yìí látòkè délẹ̀ àkí gbogbo wa. Bàbá Mufti àrin pé Ọlọ́run ní dàrú o ọlá ìgbà fún yín lára Àlájì àgbà àwọn èèyàn sí àmì ọ̀rọ̀ wọn dáadáa. Bàbá wa ṣe kí màlà mẹ́ẹ̀
wọ́n ní ká dá alámúnáṣìírí ẹyọ kanjọ fún bàbá mufti à ń lọ bí wá sínú àwọn ni wọ́n láwọn ni Hamzatul Wasf àwọn Hamza tó dá kan pọ̀ ní. bàbá ṣe ìfọ́lọ̀ sọ àti ìkíyín látàárọ̀ àwọn ni wọ́n ṣe kàn. bàbá ẹ̀ sí ní Allahu Akbar àwọn ọmọ sí wúrò sí ẹ̀jọ́ gbọ́lọ̀ tó ìbára fọ́lọ̀ sọ kọ́dà àwọn ẹni chairman nu alámúnáṣìírí bàbá mufti tí mo lákè jama ṣe ká ké ẹ̀dá pẹ̀já tẹ́wọ́ ké ni bàbá wa sọ̀kalẹ̀ president gbogbo àwọn kìrìjì Sheikh Abdullah mo tún kí yín lẹ̀ bàbá wọn tó ní tó yín kí Sheikh Abdullah Salman bàbá president gbogbo àdàbíyà ni bàbá wa Sheikh Dr. ẹ lọ kí bàbá wa bàbá Dr. Kaduna kí n lè bá àràdúgbò padà sí bàbá Sheikh wa Musa Atẹ́rẹ́ wọ́n ti ń bẹ́ńjò kólẹ̀ ilé tí padà sí náà nù wọ́n kí bàbá Ṣẹ́kí Málàmí bàbá wa pírẹ́sidẹ́ǹtì gbogbo wa yẹ́nyẹ́ àti pírẹ́sidẹ́ǹtì gbogbo àdàbíyà Zumura ni Madi Kamali ni azẹ́ bàbá wa máa gbáríkà mo tún kẹ́yìn náà lọ́tọ̀ yàtọ̀ sí àgàtẹ̀ ìjòkó sí ẹlẹ́tọ̀ kí n kí yín kí pírẹ́sidẹ́ǹtì kọ́ lọ kí bàbá mufti kó sì kí bàbá wa bá lọ́rin kọ́ lọ kí bàbá wa bá lọ́rin kó kí bàbá mufti president wa nu o ìgbéraga ni wọn ò ní tójú ara sí padà àwọn wélà àríwá wọn tú nígbà wọn rí ti bàbá ọba lọrin wọn sì tú láwà ní tiwọn nígbà wọn rí ti bàbá ọba lọrin à ń lọ síbi ọ̀rọ̀ Ọlọ́run alámúnáṣìírí àti àbámúfi ẹ̀dá kẹjá kí bàbá wa kàn kí ẹ mà bẹ̀rẹ̀ dáadáa Sheikh wa Yusuf alámúnáṣìírí Bismillahir Rahmanir Rahim alámúnáṣìírí laka sadrak wa wada'na anka wizrak alladhi anqadha dhahrak ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. bàbá mufti lónìí bàbá wọn lè ní sunkún gbẹ̀yìn ayé à ń lọ síbi ọ̀rọ̀ Ọlọ́run àwọn ká tó máa lọ bẹ̀ ẹ dákun ìjókòólẹ̀ yìí bí àbá bá ti sọ̀kalẹ̀ tán mo fi ànábì Muhammad bẹ̀ wá ibi tó wà tó dúró sí òun á wàá jókòó. bàbá wa tí wọ́n ní máìkì ọwọ́ mi yìí bàbá ìyá wa arówólò bàbá ìyá wa àṣẹ́yìdà arówólò bàbá wa àdúrà àgbà mọ̀ sọ́njò ní ìlú kékeré wádùn àbá àlẹ́jẹ́ àgbà mo ní bàbá wa àdúrà àgbà àwọn ni máìkì ọwọ́ mi àwọn bàbá wa ń sọ̀kalẹ̀ bọ̀ wá bàbá wa àdúrà àgbà ni wọ́n wọlé hun al-mu'assis wal-mudir لمعاهد المعاهد رحمة الأدبية لمدارس رحمة الأدبية àwọn ni wọ́n dálẹ̀ àwọn ni wọ́n sì ń control kan wọn ọgbà yẹn Ọlọ́run yìí làkà yọ̀ dàrú lára àwọn tálàjẹ́ àgbà pọ̀ nǹkan sí lánàá bàbá alájẹ́ àgbà ní ẹjẹ́ wí bí àbá ti wí pé tí ìsẹ́ńbẹ̀ ń jọ́nà tí mo gbọ́ tán wọ́n ní àdúrà gbà ọ̀ráyè mọ́ ayọ̀ǹda rẹ̀ kó sì máa lálùbáríkà lọ ẹ̀dá wọ́n ní àbí wọn ní nínú àwọn tálàjẹ́ àgbà fi ahọ́n ṣàdúrà fún un pé gbogbo ibi tó bá dé láyé ayọ̀ máa fàlùbáríkà mọ́ ó sì rí bẹ́ẹ̀. wọ́n ní bí commissioner of education bàbá wa ọlọ́ngbẹ́bẹ̀ Dr. Muhammad Al-Awwal ọlọ́ngbẹ́bẹ̀ bàbá wa wọ́n fẹ́ kí bàbá wa bá a lọ́rin bàbá wa bá a lọ́rin nù bàbá ọba lọ́rin nù àwọn bàbá wọn sọ̀kalẹ̀ bọ̀ wá láti wá darapọ̀ mọ́ wa níjòkólẹ̀ tí a bá ti dé àwọn lọ́dọ̀ bàbá wa Ṣẹ́kí Málàmí wọ́n ti bàbá ti súnmọ́ bí tán bàbá bá ń déjòkó báyìí bàbá sí òfòlọ́ sọ ń gbé sími létí nísìn pé birabbil falaki birabbin nas fún bàbá Ṣẹ́kí Málàmí Ọlọ́run tó sẹ́yìn kù báyìí kọ́ mọ́ sẹ́yìn kú ọ̀nà àbànújẹ́ àwọn èèyàn ìsámi jákújákú Ọlọ́run mọ́ sẹ́yìn kú rí bànújẹ́ mọ́ sẹ́yìn kú di àpadà sí aburú ọlá jẹ́ kan ṣoṣo Ọlọ́run rábì nẹ́sì ọkùnrin tẹnu mi wá ẹnu yín ni ó ti wá Ọlọ́run járe yín pẹ́ pírẹsidẹ́ntì Sheikh Abdullah bàbá àdúrà gbà wọ́n ń pè yín níbí yìí àwọn elétò ẹ̀dàkùn ayé kọmísánà wa èmi ó jòkólẹ̀ nísìn bẹ́ẹ̀ bá ti jòkólẹ̀ ní tí wà bá jòkólẹ̀ àfúrásí pé kí ló dé àwọn bàbá wa Sheikh Abdulrazak àdúrà gbà
bàbá alájí àgbà lókè lélẹ̀ tiwa nù ọlọ́mọsàjárí yẹn bẹ́ẹ̀ mo lẹ́yìn bàbá alájí àgbà lókè lélẹ̀ tiwa bẹ̀rọ̀bì lè fọlákì bẹ̀rọ̀bì nọ́ọ̀sì bàbá kọmísánná ẹ ti bà mí lọ́wọ́ pé alhamdulillah mọ̀tọ́ bàbá Sheikh Ismail ẹ̀dá kùmọ́láyé wọn bẹ́ẹ̀ ohun bàbá ti ń sọ̀ kalẹ̀ bẹ̀rọ̀bì fọlákì wọ́n ní àwọn elétò wọ́n ti máa dàlà òun náà ni wọ́n gbé bọ̀ òun ni ó wà láàrin wọ́n ní akébìrọ́bì náà sí bàbá sí kí mọ́lá bàbá ti wá kí tán a máa lọ́dọ̀ bàbá wa tí wọ́n ní máìkì gangan ibi wà sí lókun tán lọ bismillahir rahmanir rahim qul a'udhu bi rabbil falaq min sharri ma khalaq wa min sharri ghasiqin idha waqab wa min sharri an-naffathati fil 'uqad wa min sharri hasidin idha hasad bismillahir rahmanir rahim qul a'udhu bi rabbin nas malikin nas ilahin nas من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بقى فيديو أنا ما باباي سبحان الله والحمد لله أستغفر الله لا إله إلا الله سبحان الله والحمد لله أستغفر الله لا إله سبحان الله والحمد لله أستغفر الله لا إله إلا الله سبحان الله والحمد لله أستغفر الله láàílá ẹ̀rá gbogbo àdàbíyà in tí bàbá alájá àgbà máa ń wọlé sí jòkó ń tàà máa wínú àwa gbọdọ̀ dákẹ́ nígbà tí bàbá wa àgbà olórí ọmọ kéwú àfáà wa àgbà tá a wá bá wọn ládejò tí wọ́n ń wọlé sí jòkó ẹ bá ń pẹ́ subhanallah walhamdulillah astaghfirullah la ilaha illa Allah سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله أستغفر الله لا إله إلا الله سبحان الله والحمد لله أستغفر الله لا إله إلا الله سبحان الله والحمد لله أستغفر الله لا إله إلا الله. Ẹ dákun lílọ sọ́dọ̀ àwọn bàbá nítorí pé wà sí lọ́kàn báyìí nítorí àsìkò lílọ sọ́dọ̀ bàbá wa gbà Sarki Malamai òun náà lọ́nkà báyìí nígbàtí bàbá wa gbà tí wọ́n gba gbogbo ayé lálejò tí bàbá ti wà níjòkó wà sí lọ́kàn wà sí lọ́kàn wà sí lọ́kàn wà sí lọ́kàn bàbá wa national missioner wọ́n ti wà ní ìgbásẹ̀ àwọn àgbàlagbà tí wọ́n máa jòkó ọlọ́run dákun mọ́sàájì ẹ máa ga sí i ọlọ́run jẹ́ ẹ máa ga sí i máikrófóònù kejì làwọn ajánásì ó lò mo sì rò pé wọ́n ti débẹ̀ wọ́n rò pé àwọn ajánásì ti wà ní ààyè wọn alhamdulillah bismillah. أدبية أبدية من شيخنا تاج الأدب لا تنسى أصلك يا فتى علما إلى من تنتسب الله أكبر. قل أني يا بن لا تخاف
للهادري والمقترب شيخي لبيب الألمعي أصل لأصولي بلا ريب بركاته عمت جميع الأرض من كل حسب دوما به نتفخر بين الأعاجم والعرب فخري بعلمي مصدرا بشرايا ذا خير البلاد أدبية أبدية من شيخنا تاج الأدب أدبية أبدية من شيخنا تاج الأدب. أدبية أبدية من شيخنا تاج الأدب أدبية أبدية من شيخنا تاج الأدب. الصلاة على النبي الكريم الله عليه وسلم. الصلاة على رسول الله صلى الله عليه وسلم. الصلاة على حبيب الله صلى الله عليه وسلم. dákọ̀ ẹja farabalẹ̀ nítorí Ọlọ́run kò sí ààyè أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم. وإذا قرئ القرآن فاستمعوا له وانصتوا لعلكم ترحمون. من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد. فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. Aki bàbá wa Balùgun Alánà. Shaykhu. Aki mufti gbogbo Ìlọrin. Shaykhu. Aki bàbá wa adábàtàtà wa bá. Aki wọn. Hadamallahu hayatahu. Aki kọmíṣánná wa Alhaji Ọlọ́run gbẹ́bẹ̀. Hadamallahu hayatahu. Aki bàbá wa Grand Card. Aki bàbá wa Grand Card. Hadamallahu hayatahu. Àti gbogbo ẹ̀yin tí ẹ wà bàbá ní a máa kí yín. Aṣojú bàbá wa Lágbàjì àwọn náà wà ní ìjókòó akí ìjókòó tòní tí a wá sọ́dọ̀ bàbá wa eléri ọmọ kéwu bàbá wa Alhaji àgbà. Rahimahullahu ta'ala rahmatan wasi'a. Ẹ dákun gbogbo àwa tí a wà lórí ìjókòó ẹ jẹ́ á ṣàdúà fún bàbá wa Alhaji àgbà. Kákó ya Rabbi
يا رب زد لكمال الدين مرحمة في قبره إنه للخير ذو سبب يا رب زد لكمال الدين مرحمة في قبره إنه للخير ذو سبب. gbogbo àtàbá jẹ́ àdàbíyà tá a lè wí gbólóhùn yìí fún bàbá. يا رب زد لكمال الدين مرحمة في قبره إنه للخير ذو سبب. Ọlọ́run bá yọ́nú sí bàbá. آمين. Ìtàn bàbá wa tí a wá bá ládàbàtà lónìí, ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ọ̀rọ̀ 50 ni. Mo lọ sílé bàbá wa tá a wá báyìí ló jẹ́ kí àdàbíyà ó wù mí. Allahu Akbar. Àmọ́ àwọn ọmọ yìí sì sọ lójú wọn rí. Wọ́n ń ṣe mọ nǹkan tí wọ́n ń ṣe ní alánàmú. Wọ́n lọ lé aṣàlejò. Wọ́n wá bá wọn tí wọ́n ń ṣe wáàsí. Àwọn ni wọ́n wá ń ṣe. Mo wá dúró kí n gbọ́ wáàsí. Ẹni ọba sì ní kéwú lò. Bí ọba ti bá náà ni ó ti máa mú un. Bàbá wa yìí ní wọ́n wá ń ṣe wáàsí ńjọ́ náà. Lẹ́sìn tí wọ́n wá ń fà ńjọ́ náà. Mo wá dúró tí wọ́n fà á. Kódà orin tí wọ́n ń kọ mo dúró tí wọ́n fà á mo fi mà á. Allahu Akbar. Àwọn ni wọ́n ṣe sábà bí àdàbíyà ṣe bọ́ sí mi lẹ́mìí. Allahu Akbar. Lálánà mú ni ńjọ́ náà. Wọ́n wá ń wí pé sáti sàwúsù. Inna awliya Allah. Inna awliya Allah la khawfun alayhim wa la hum yahzanun. الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمة الله ذلك هو الفوز العظيم. إن أولياء الله ألا dájúdájú إن أولياء الله dájúdájú إن أولياء الله àwọn ẹni Ọlọ́run لا خوف عليهم ولا يحزنون لا خوف عليهم ولا هم يحزنون. àwọn ẹni Ọlọ́run kò sí bẹ̀rù fún wọn. Bàbá nínú ẹni Ọlọ́run ni bàbá wà. Àwa tá a jọ mọ bàbá a mọ̀ bẹ́ẹ̀. Aráyé sì bá wa mọ̀ pé ẹni Ọlọ́run ni bàbá. Alá inna awliya Allahi. Kódà bàbá sọ lọ́jọ́ ayé rẹ̀ pé ẹni Ọlọ́run ni mí. La khawfun alayhim. Àmọ́ bàbá ò wá wí bẹ́ẹ̀ mi ti wí yìí kí bàbá ó pé ẹni Ọlọ́run ni mí, bàbá ò wí bẹ́ẹ̀.
àmọ́ bàbá sọ fún wa pé ní Ọlọ́run làwọn. wọ́n fi wọ́n sọ bẹ́ẹ̀. gbogbo ẹni ọba wà ní wàásí ńjọ́ tí ń wí. Bàbá ní àfa àtọ́kọ́ àwọn ń kéwú. Ọ̀nà wọ́ sí ọ̀nà bíi tí mo náwọ́ sí yìí pé ń lọ fi ọjọ́ bá ń bẹ̀ ẹni ọba rántí ọ̀rọ̀ tí ń sọ yìí. Bàbá ni mo wá sọ fáfá mi pé ìfẹ́ jọba. Àfa ni kí ló ń fẹ́? Mo á sọ fáfá mi pé bẹ́ẹ̀ ti rí yìí gan lèmi náà fẹ́ rí. Alá inna awliya Allah la khawfun alayhim wala hum yahzanuna wala hum yahzanun. Bàbá wa wo ntí bàbá gbèsè láyé yóò máa sọ fún wa pé ẹni Ọlọ́run ni bàbá. Allahu akbar. Bàbá wo ìṣesí bàbá níwà lẹ́sìn nímà yóò fi yé wa pé ẹni Ọlọ́run ni bàbá. Allahu akbar. Àwa ló fà ní wọ́n ń pè nìkan ní Alhaji Adébísí ọmọ Ọ̀fà ni ẹni Ọlọ́run Sámú náà ni bàbá. Allahu akbar. láàrin wáàsí ni bàbá ti pè mí. Yakub anakumula tètè máa lọ Ìlọrin lọ́ọ́ bẹ́ẹ̀ yẹ ẹ̀ nì onímọ̀ ní kó dúró dè mí. Allahu akbar. Wàlíyì Ọlọ́run ni bàbá, wàlíyì Ọlọ́run ló kọ́ bàbá ń kéwú. Anakumula ìgbé mọ́tò wá wọ́n wá pe àfáà wa Alhaji Sọfíyù Ọlọ́run bá yọ́nú sí wọn. Amina. Wọ́n ní máa gbé lọ Ìlọrin. Wọ́n tún wá pè wá padà wọ́n ń sọ fún àfáà wa Alhaji Sọfíyù pé ìran wọn ń sẹ́ o Yakubu ni mo ránṣẹ́. Alá Kò sásìkò. inna Àwa adé àjàṣẹ́. awliya Allah. Adé àjàṣẹ́ lápàdé bàálù. Àfáà wa Alhaji Sọfíyù wa ní kí n jẹ́ àpadà. A lè bá bàálù yìí mọ́. Mo ní sẹ́yìn gbàgbé tí wọ́n sọ fún yín pé kẹ́ ẹ gbé mi dé. Aláwọn ò gbàgbé. A sì dé lọrin abábàálù. Ọlọ́run kó kẹ́ àwọn àfáà wa Alhaji Afánlá. Ọlọ́run kó kẹ́ àfáà wa Alhaji Mísánà. Àmín. Ọlọ́run kó kẹ́ àfáà wa Alhaji Ilé Ọ̀wá. Àmín. Ọlọ́run kó kẹ́ àfáà wa Alhaji Àbàtà. Gbogbo wọn ni wọ́n la pé sí ọ̀dọ̀ bàbá ńjọ́ náà. Gbogbo wọn sì bá bàbá wá sí airport. Àwa bàbàálù wọ́n á náà sí bàálù pé ẹyẹ bàbá ní kó dúró dè òun. Àwọn èèyàn wá ń fi mí rẹ́rìn. Kí ni ń wí? Bàálù yẹn sì ju 20 ìṣẹ́jú lọ ńlẹ̀ yìí. Ọ̀rọ̀ tí ń sì ń sọ yìí ọ̀rọ̀ aago 2 ọ̀sán ni. Kí bàbá ó tó wá dé láti ibi wáàsí bàbá ó fi wáàsí ilẹ̀ ni wọn ò fi wáàsí ilẹ̀ fá aago 5 lọ́fà. Bàbá parí wáàsí bàbá wa ń bọ̀ wálé. Bàbá dé ọgbà wa ní airport. Àfáà wa Alhaji Sọfíyù Ọlọ́run já kí á mọ ọ̀rọ̀ wọn lọ́rùn fún mi. Wọ́n ní kí n mú tíkẹ́ẹ̀tì tí bàbá fi wọ ọmọ bàálù wá káwọn pààrọ̀ rẹ̀ bàbá ò lè bá bàálù yìí má. Mo ní wọn rán mi léyìí o. Wọn ò sì rán mi pé kẹ́ ẹ pààrọ̀ tíkẹ́ẹ̀tì. Bàbá wa dé. Àmọ́ ń tọ́ dá bàálù dúró. Ọlọ́run nìkan ló mọ̀. Allahu akbar. Àti bàbá tí wọ́n dá dúró ni wọ́n mọ̀ tí àwọn fi dá dúró. Bàbá wa dé.
bàbá wọn ń lọ bí tí ó ti wọ bàálù àwọn bàálù wa ń sọ fún bàbá pé bàbá ẹ ti pẹ́ lè ráyè bá bàálù yìí lọ mọ́ àwọn ti gba ọ̀gá sọ́jà kan tí ń lo Èkó àwọn ti gbà á nítorí náà jẹ́ kí ti yẹn ó dọ̀la ọ̀gá sọ́jà wa ní bàbá ó sì tún kúnlẹ̀ bàbá ẹ máa ń sọnù bàálù èmi ó dúró títí tá a fi dé Èkó. Alá inna awliya Allah la khawfun alayhim wala yahzanuna alladhina amanu wa kanu yattaqun. Wàlíyí Ọlọ́run ni bàbá wàlíyí Ọlọ́run mi kò wá kéé ma wàlíyí Ọlọ́run ẹgbẹ́ rẹ̀. Allahu akbar. Bàbá tún wá ma wàlíyí Ọlọ́run. Afáwa kan bẹ afá masala ń pè Ọlọ́run kọ́ kẹ́ bàbá. Bàbá mú odidi ẹ̀wù ni bàbá mú lọ́wọ́ ńjọ́ náà àti àwọ̀tẹ́lẹ̀ àti gbogbo ẹ̀. Àwa Yakub á dé ọjà. Àwa lọ́mọdá bàbá ní Yakub á padà mo ní kí ló dé fífìlà sí ẹni tẹ́yìn sí ń lọ báyìí yóò béèrè fìlà. Allahu akbar. Bàbá ó ti dọ́dọ̀ rẹ̀ ń jọ náà àwa padà lọ́mọdá lọ mú fìlà àwa dúó lọ́jọ́ ọba ẹni ọba ma ọjà ń gbà náà bá ń ti ń lọ yìí bẹ́ẹ̀ là ń lọ yìí àárí ẹni tí bàbá wa ń sọ fún mi pé yìí máa wé láwà ní yìí sì máa kó oúnjẹ ẹran sí bàbá wa Ọlọ́run ní padà lẹ́yìn. Àwọn aṣojú gómìnà nù. Àárín pẹ̀lú Ọlọ́run ní dàrú. Àmín. Lẹ́bi lọ́dọ̀ Ọlọ́run. Bàbá wa ní yìí máa wé láwà ní yìí sì máa kó oúnjẹ ẹran sí abíyá alọ́njọ́ kìíní àárí. Wàlíyí Ọlọ́run tó mọ wàlíyí Ọlọ́run ní bàbá. Ó di ijọ́ kejì a lọ ijọ́ kẹta la wá rí bàbá Yakubu ẹni tí ń wí ni wà ní àmà sọ ọlọ́bẹ̀ ẹ̀ pọ̀ wọn àmọ́ pé báwọn máa mọ́pẹ́ báwọn máa ilé ìyá mi wọ́n ti bí ọmọ ilé ìyá mi ni bàbá ní mọ́pẹ́ lámà sọ ọlọ́pẹ̀ pọ̀ mọ́ àwa lọ bá màsà bàbá wa ọwọ́ ara bàbá ni bàbá fi gbé ẹ̀wù fún àmàsá ò tí ì tú ẹ̀wù yìí wò ó ló kù fìlà èmi pẹ̀lú bàbá ni ń jọ́ náà ó ló kù fìlà bàbá wa wò mí lẹ́yìn níwò pé n ò sọ fún ọ bàbá wa mú fìlà bàbá fi lé lọ́wọ́ ó wá bọ bàbá lọ́wọ́ lẹ́ẹ̀kejì ó bọ̀ lọ́wọ́ lẹ́ẹ̀kejì àwọn à ń bọ̀ wálé wọ́n á ń sọ fún bàbá pé ẹni tẹ́ ń pè lẹ́ni Ọlọ́run yìí kèye ṣe báyìí ni ọ̀rọ̀ rẹ̀ àjọ ṣe kéékèèké lé wa ni bàbá ní má wí bẹ́ẹ̀ mọ́ èdè òyí ọ ni yóò sì wá yí ọ bàbá wa tí bàbá wa wí jọ́nà ní pé kẹ́ ẹ tó